Èyé akin, èyé akin, èyé akin, èyé akin, èyé akin, èyé akin. Ìjọ̀gbọ̀n lé wàhálà dé o. Rọra ṣe. Bọ́bajúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyí akin tí mo bá ròde. Àfíjú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyí akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. Ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délùú Èkó. Tó ń bùgá onílé. Tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lónà tí gbogbo ọmọ kẹ́yàn wọṣẹ́. Tèmi ni ó gbà, tèmi ni ó mú. Màá dùn ọ́ o, màá dùn ọ́ o, màá dùn ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tẹ̀lé. Òun yé Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. Yèyé Akin onítèmi adúmáradán. Yèmí nù, mo kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Nímọ̀ mi nù. Bọ́mọ ò bá sùn, yèyé ò ní lè sùn wọ́n. Ọjọ́ òdìdí mi mú. Kó ṣọ́ọ̀pù òdìdí mi mú. Ọjọ́ òdìbàdí ìdí mi mú. Kì bá gbóná sétí rẹ̀. Màá gbóná sétí rẹ̀. Màá gbóná sétí rẹ̀. Iná! Kò fún ṣe nọ́dà. Wọ́n mú mi lọ inú àwọn ìrìn àjò kan ni. Ọkùnrin tí bá ń ṣe sìnà tí ń ta tẹ́tẹ́ àbí tí pé yóò wọ̀ náà. Kò fún ṣì. Kí ni gbogbo yàmàyàmà báyìí sí iná? Tó lè wá pariwo iná. Ó yà mí lẹ́nu màmí. Bí ìgbádùn bọ́ àyàdá tẹ́ ẹ̀ bá mi dánwò yìí. Irú àyàdá wo eléyìí náà? Bàbá kí ni mí ní ògùn eléyìí náà? Ṣé ogun nǹkan tẹ́ ń pariwo iná ni? Ṣé mo kọ́ tí mò ń ṣe inú ilé ni? Mo ń ṣiṣẹ́ lórí sísẹ́ẹ̀mù inú ilé ẹ̀kọ́ jẹ́ ń kó ẹni àbẹ́ ẹ̀. Ṣé tó léyìn bá pè ẹ́ ní gbówó léyìn ni? Ẹ wọ ẹ kú yìí. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délùú Èkó. Tó ń bùgá onílé. Tó ń bùgá àlejò. Rótìtì. Ẹ lẹ́ bàbá ọkọ mi. Ìyá ń gbóládà. Ọ̀dọ̀ yín náà ni mò ń lọ. Ó sì ẹ̀dá bẹ̀ tó ní náà fẹ́ dé ẹgbẹ́ ìpàdé wa ni. Ṣé ò sí? Ọ̀rọ̀ rẹ yín ni o. Ó ti sú mi mi mọ̀ nǹkan tí mo rẹ̀ tún lè ṣe mọ́. Tẹ bá ń wí a máa wí nǹkan mi. Tẹ bá ń wí irú a máa wí irú. Ó dẹ̀ wáyé mi àfi kó fọwọ́ sí etí kó ṣe etí mi. Èmi ò dẹ̀ mọ̀ nǹkan tí mo lè ṣe sí. Mo tún wọ̀ pé ta ni mo lè fẹjọ́ sùn. Àfẹ̀yìn náà lẹ tún lè mọ̀ nǹkan tẹ lè ṣe sí. Ẹ̀yin kò fó sí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ bá ń sọ ha. Nǹkan mi ni. Yóò mọ̀ sọ bí. Bẹ́ẹ̀ni. Ẹ kí lẹ́jọ́ fàpọ̀, kí ni tẹ́jọ́ dá, kí ni ẹ̀ ń fà láàrin ara yìí, kí ni tẹ́jọ́ ń gbé. Àgbé nǹkan kan àjọ fà kankan. Ẹ kí á lọ́wọ́ fa ẹ̀gbọ́n. Kò wá yé mi ò yẹn ni ò yé mi. Ẹ dákun, ṣé èyí rè pé ẹ da omi ata sí ẹ̀gbẹ́ ilé yín débi pé tabolo wá rìn kọjá, wọ́n wá bọ́ sínú etí ẹ̀. Tí tabolo bá wọ̀ ní etí èyí gbọ́dọ̀ o. Mo sí àjọ ìjẹkújẹ lẹ̀ débi pé tambolo máa fi rìn wọlé. Ọ̀dà, n tó ṣẹlẹ̀ ni pé bí n bá lè wà mọ́lé ni torí mo níbi tí mò ń lọ tí n bá ti lè wà mọ́lé ni tó bá di lọ́la màá wá bà yọ ọjà òbí gbogbo bá sì jẹ́ fún mi wọ́n fọkàn ẹ balẹ̀. Mo bá yìí máa jẹ bá mi wá nǹkan ṣe sí o. Ẹ ṣe ó kéré orí lọ kì í ṣe báyìí ló lọ ni. Ẹ̀yin náà mo lọ wo nígbà tí mo dẹ̀ ti pàdé yín lọ́nà. Kò sí wà lẹ́yìn jíkàjọ wọn lọ báyìí tó lè ṣe. Jàmú bọ̀bọ̀ ọgbà tenant. Àwọn ẹlẹ́lẹ̀ tí ó kì í ṣàfihàn kí ló ń bọ̀ rẹ́rìn sí ìwé ká ṣí yẹn. Àmọ́ mi lè rẹ́rìn o, mi rẹ́rìn o. Kí ló dé? Kí ló ń bọ̀?
tó bá ní pé kó ra máa ṣe ò ní dá mi pé kó má dà sínú ẹ̀ kó ra máa láyé tí ẹ̀ ò ní dá mi lóhùn pé pléètì yẹn kò kọ̀ la kò kọ̀ mójú ń bẹ̀ wá sọ pé ó fẹ́ délẹ̀ lè. má máa sọ nǹkan yẹn kò ṣeé ṣe náà kò ṣeé ṣe náà gbà tó fún mi tó ní kí n má sunkún ni ó mọ̀ pé bóyá máa lá pléètì yẹn má lánàá máa fẹ́ ṣe finishing ó ti understand meanwhile tó bá tún lánàá máa kọ́kọ́ ṣe tó máa ṣe tó máa múnú èmi gọ́gọ́ dùn ṣùgbọ́n àìsí kò ní máa jẹ sweet pẹ̀lú pépà rẹ̀ rí mo lè jẹ́ pẹ̀lú láìlọ́nù náà ṣùgbọ́n àìsí tó bá fẹ́ parí gangan nígbà tí wọ́n fẹ́ délẹ̀ lérí ni ajé alákọ̀ àwòrán délẹ̀. èmi náà mọ̀ pé sinmi ló máa ń dùn àmọ́ eléyìí ó ti bu bàbá ẹ̀ lọ́wọ́ o. irọ́ ni o máa ṣe bẹ́ẹ̀ mojú ọmọ tó ń làágùn tó ń bá dẹ̀ ti ń làágùn dédé bẹ́ẹ̀ ọkùnrin wọn fẹ́ máa tẹnu ẹ̀ délẹ̀ ayọ̀ kò ṣẹlẹ̀ jẹ́ tó wọlé ká tó ṣe ọkàn. a lè ṣe wọn kan láyé ti lóyún. olóyún báyìí. mi ni èmi dẹ̀ ti gbọ̀n wèrè yọ o. sórí ẹ̀yìn ni ó pé ó ṣe kí ni. ṣẹlẹ̀ má kan náà má fara balẹ̀. aláìdápadà jọ olóyún gbọ̀n wèrè yọ. ti gbọ̀n wèrè yọ. orí adé mo gbé wọn padà pa ẹ́ sọ́run kí ló ń ṣe tó ń ṣe báyìí náà. ṣé òun làkàn máa pa ni ìwọ náà padà pa ẹ́ sọ́run ṣé kémi lóyún kí lọ di kíní sínú ilé ní fúlà àgbà ìlú lọ́ ti ṣe yẹn tí wọ́n máa já káàkiri gbogbo támàkì wọ́n máa ọmọ tó máa ṣe mí kí àwọn ọmọ yẹn tó máa fọwọ́ máa pa ẹ́ lọ́rùn fọwọ́ pa ẹ́ lórí. wọ́n fọwọ́ pa mí lọ́rùn támàkì wọ́n fọwọ́ pa mí lórí ìwọ ni mo dẹ̀ mú wá sílé kí ló wá ṣe òbí tẹ̀ kí n ro 1+1 tó yẹ 44 náà. àlàyé bọ́ọ̀lù ẹ̀ bó mú mi wá sílé kí n wá jókòó sí nílé ta ló fẹ́ ṣe full house wife. mo ní kò jókòó sílé bó at least gbogbo ọkùnrin náà kọ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ lórí títì lóòótọ́ a gbọ́dọ̀ ṣàwùsè ṣùgbọ́n ọ̀fun ẹ̀ ló mọ nǹkan tó fẹ́ fi lé ayé ẹ̀ ṣe a máa ṣe bóyá ṣe yìí náà kọ́ tó ṣe ń bí mi rẹ̀ kí tiẹ̀ dànù ní ajé. a máa ṣe mí sáré ran gbogbo ṣe. mi ò ṣe mí gangan mọ́jọ tẹ̀ tí wàá sú mi báyìí kó dábọ́ yín ṣe ẹ̀ náà ó mọ̀ káàkọ́ jẹ́ owó mi lọ bojú ẹ̀ jẹ́ ẹ̀ ni. ìdíwá ní ká wọlé ní síjọ́ ní wọlé ẹ̀yà àgbẹ̀yìn ti bí a máa wọlé náà. ilé tó ń ṣe báyìí never give up. ìyá jamu òun ni o. má give up dán mi. àwọn ẹlẹ́lẹ̀ ni ṣòwò pápò ṣàṣàmúra ó kì í gbẹ. 100. a máa tún ṣe mí ṣùgbọ́n ṣòwò nítorí tiẹ̀ gangan ó wà important kó mọ àwọn nǹkan kéékèèké yìí ṣòwò tí ká máa yọyún nígbà tí wọ́n wà kékeré kò kí ń ṣe determine nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú táyà pé mẹ́ta lọ́lọ́run kọ́ fún ẹ tó ti yọ bí mẹ́rin dànù ńkọ́ wéèsì ibẹ̀gùn tó ti yọ dànù kò ní sí remnant ọlọ́run mi wà ẹ̀fọ́ health-wise àwọn nǹkan ẹ̀ náà máa ń ní backfire ń gbà mí oyè ọ̀dọ̀ pé títí là wà á ní tètè mọ̀ àyè máa gbé iṣẹ́ sí àyè máa gbé wọn ní gbogbo àwọn máa gbé wọn lé gbogbo nǹkan ẹ̀ náà máa ń fàwọ̀ sára ni. àwọn fọkọ mi lóko dìbà ìyá ló di pásítọ̀ fíìsì. ó ń ṣe bẹ́ẹ̀ o mo kàn wí káyà sọ́nà bẹ̀rẹ̀ ló yẹ tí mo lọ́ọ́ jọmọ rẹ̀ tí mo jí fún gan. ìdánwò ìṣe. mo wọ́n náà jọmọ tó máa ń làágùn tómi bá dẹ̀ ti ń làágùn bẹ́ẹ̀ tó bá ti wá sára ọkùnrin ó yẹ ọmọ máa sáré máa pàdé délé. ọmọ tó bá ṣiṣẹ́ déédéé máa lásìkò gbádùn. ó ti yẹ ọmọ nǹkan tó máa ṣe fún mi. my baby àṣàlá tí ó kọ́ mọ̀ ṣe gọ́gọ́ fún mi ọlọ́run ṣùtìrì mo fẹ́ kóra máa gbé báńkù ṣé àwọn báńkù yàn dáa pé o reduce ẹni o ti understand irú nǹkan tó ṣe é sí ó ṣe ṣe kó sọ pé àlàyé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ṣé kí ló fẹ́ kí n ṣe o bó tó yẹ pé ọmọ tàbá ti wà ní nọ́mbà cloud 10 ó yẹ àrímọ̀ ó yẹ ìmọ̀ rẹ̀ ń fẹ́ kó reduce ẹ̀ o ti ń dá house material ṣé o rí rí. bẹ́ẹ̀ máa wo méjì máa jẹ tẹ́lẹ̀ mílẹ̀ tí ń jẹ ọ̀kan sí i o. ẹ̀rọ ajá pèsè méjì kò máa jẹ half o ti understand. ṣé ká lọ ṣe mí nìyí náà. ká ṣe mí ò sọ. má lọ wá má lọ súnmọ́ bí rárá àwọn eléyìí combination tó galaga jù ní wọn. obìnrin ọmọ ọbẹjọ sùn ọmọ àwọn báyìí ó ò ní bèrè pé kí ni tó ṣẹlẹ̀ kí n tó fi. ẹ sọ ṣé ẹni tó burú jù ni pé ìyàwó rẹ sọ fún mi pé ẹ bá ń bọ́kọ wa sọ̀rọ̀ àti pé gangan kí ni tó ṣẹlẹ̀ sí ọ gangan náà etí yẹn bá mi pọ̀ kí ni tó ṣe ọ gangan náà ìwọ náà ń wo bó ṣé òbí jù jẹ́ fún èsì à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ òun òbí ọkọ̀ panápaná kí ni tó ṣẹlẹ̀ sí ọ gangan kí ni àrùn tí ń kọ́ ọjà. ìdúró náà dúró má bínú ṣé ó mọ̀ pé mo kọ́ṣẹ́ pẹ́ńtà tẹ́lẹ̀ tó fi wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé èmi lè kunlé. mo fọ́ o ṣé ọ̀rọ̀ ilé kúkú ni ṣé mo sọ fún ẹ fẹ́ pé wọ́n fẹ́ kun ilé ìwé ni àyè wọn ni wọ́n fẹ́ kun hospital àyè wọn ni wọ́n fẹ́ kun kí ni àrùn tó ń bẹ ẹjà gangan tó jẹ́ pé nínú ilé ní ìsìn tí ẹ bá ń bẹ sọ̀rọ̀ o ò gbọ́ mọ́. ṣé ọ̀rọ̀ etí lọ́dún. owó ẹ̀ ìṣòro problem tí mo ní gbogbo wípé ìlẹ́ni tó le ní àṣírí tó wáyé pọ̀ láṣìírí ní sàlàyé fún mo bí ìjà ló lè ṣoore fún yàn láyé ìjà ló ní wọ ṣòkòtò fún yàn lọ́wọ́ ṣòkòtò
ọmọ ìyá olórí burúkú kẹ̀kẹ́ ń pè ní ìyá Akin. Ọmọ olórí burúkú àdínkù lọ́wọ́ bá mi bí o. Ló sọ fún mi pé ìyá Akin ń kanra obìnrin tí máa ń fa wèrè kiri mẹ́sẹ̀ẹ̀sì. Olóyè. Ló bá lóun fẹ́ gbé fún wa fún mi. Ó fẹ́ fi ṣe tékè mi. Lọ́ba ó fi ṣe tékè. Nígbà tó gbé fún mi, wọ́n wá gbé wá bá mi ní bẹ́ẹ̀sì tá a máa jókòó sí. Bó ṣe gbé dé, ìyá olórí burúkú ìbá ní ti gbéwé yeye rèé òkè tí mo wò báyìí ó dá mi ní akọ etí náà. Mo ṣe ń bọ́ etí mi wọ́n yé láti ìgbà náà. Kò sí tí mo ti lo eardrop, mo ti lo airdrop, mo ti lo airdrop, mo ti lo horndrop kò sanwó. Ó gba etí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe. Méjì ni o. Ló kọ bù. Ìgbà téèyàn dá yẹn nìkan. Wọ́n kò wá sọ́dọ̀ tì. Àjò ayàbá wọn. Ó ṣe nígbà tí omi òkú. Mo ń lójú ẹ̀yìn mọ̀ nípa lóhùn yìí o. Ò ń gbọ́. Wọ́n ní mo bá yí. Èmi ò ní bọ́ sẹ́gbìn rẹ̀. Ìní dúró lẹ́gbẹ̀ẹ́ ló jẹ́ ń fèsì ẹ̀ dáadáa kó lè máa gbọ́ ẹnu mi lọ́ máa wò. Bí o ṣe ń wo ẹnu mi ló sì máa mọ tí mò ń sọ fún ọ. Ó ń wó nígbà tí omi òkun bá ń wó. Àbí bí omi ọkà bá ń wó. Lọ ìfẹ́ ọlọ́run àṣírí ni o. Ní ìfẹ́ kíyàwó mi mọ̀, ìfẹ́ káwọn mọ̀ mọ̀, wípé bóyá ń tọ́fà kìíní òní. Láàrin ìgbà tí. Àṣírí. Gan. Tó bá ń gbọ́ gàngàn. Gàngàn. Àwọn ẹbí ìyé Akin, àwọn ẹbí tí mo kọ́kọ́ rí rí, wọn ò gbá rindinrindin, wọn ò gbá nọ́sẹ̀nsì. ẹ̀yin wo ni ẹ dúró? Who is there? Hello, ẹ pẹ̀lẹ́. Ẹ káàsán. Yeah. Ẹ dúró láti bo. Àti bó wo ni? Ẹ jẹ́ ká wọlé já ẹ̀kẹ́ sí. Ẹ̀gbọ́n yín. Ẹ ṣílẹ̀kùn ká tẹ̀ kọ́kọ́ wọlé náà. Kàlà àwọn ilé báyìí. Ẹ ó dùn, ẹ ṣe sùúrù bó lẹ ń lọ kí máa ń gbé báàgì. Tálẹ̀ béèrè. Ilé ẹ̀gbọ́n wa láwà ìwọ ní tálá béèrè. Ẹ̀gbọ́n yín. Bóyá next building ẹ ń lọ. Ẹ̀gbọ́n yín báwo? Tálẹ̀ ẹ̀gbọ́n yín. Ìgbà lẹ́yìn gba uniform tẹ̀sán fún wa. Tálẹ̀ ẹ̀gbọ́n yín. Akin ta lọ̀gá tí. Akin. Ẹ báwo lẹ jẹ́ sí Akin? Èwo ni question bá la ṣe jẹ́? Aláwa sílé ẹ̀gbọ́n wa ẹni ẹtún bèbè ta bá la ṣe jẹ́ sí wọn. Àǹtí mi ti dúró náà nígbà tí wọ́n á sọ náà ṣáájú olóṣó lójú yìí ni. I wonder. Àwọn tó ń gbé wọlé tó ń gbé bọ́ta ni. Tẹ́ bá jẹ́ olóṣèlú ìjọ lájẹ tẹ́ bá fẹ́ lọ ó dà pé bẹ́ẹ̀ lẹ́ ń lọ ẹ understand. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Bọ̀dá kí ló dé? Aláwa sílé ẹ̀gbọ́n ẹ lọ́ bá wa pè wọ́n jẹ́ àbúrò mi já wọlé jà. Wá ṣe sùúrù má sọ di wọ́wọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀. Oh God! Ṣé bẹ́ẹ̀ lọ́nú ẹ̀mí ní kí ló ṣe lè bá? Ẹ wá ṣé mọ́mì náà ló bí ẹ̀yin náà àbí kí nìkan tó ṣẹlẹ̀ báyìí? Àwọn ni wọ́n bí wa. Ẹ jọ̀ọ́. Kí Ọlọ́run tó tó ẹ o ṣé pé nǹkan tó dáná lè tara mọ́mì jáde? Ẹ wá sorry mọ́mì kan mọ̀ bá rí mo tún ṣe pé ẹ jẹ́ kí mi lọ bá yín pé mọ́mì wà bọ̀ ẹ má lose guide o ẹ ti gbọ́ tẹ́ bá fi lè kọjá mi báyìí. Kí lélẹ̀ báyìí? Kí lélẹ̀? Kí ni ẹ ti lọ ni ọmọ tó bá gun kún tiẹ̀ ni ẹ o ọmọ tó bá gun mọ́mì. Àti mẹ́ni sùn ogun tó kí bọ̀dá yìí lò òun lọ́ fi wẹ̀. Mọ́mì. Ọmọ kí ni ẹ̀ ti ń ta wọn lọ kí lè lè sùn. Àbẹ́ rí àwọn ọkọ̀ náà dédé pé àwọn ẹ̀yin lẹ bí àwọn ọjà ọfẹ́ máa claim mọ́mì tó dáa. Ọtí jọmọ mi sọpọ. Díẹ̀ ló kù bàbá náà wà ní tàbí báyìí díẹ̀ ló kù. Èṣù oníwàárín wa. Yókù ọmọ rẹ ni ẹmọ yìí ni ẹyà ìyàṣọ. Ẹ jẹ́ wọlé. Sorry. Kí ló ṣẹlẹ̀ gan? Jálọ. Màámi, mo ti ní sí i. Wòlé di mẹ́ta ẹ̀rú ń bà kan. Èyé Akin, ìjọ̀gbọ̀n lé wàhálà dé o. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmani Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Àmín. Fatiha nù. Ẹ̀sùn pé Fatiha ti bá kọ́ra lákàáyàn wà límọ̀. Tàwa ló kù tó lè ka bá kọ́ra fún mi nù.
ta ló bọ̀ sọ̀rọ̀ orí ẹ̀ dàrú àbí ẹ̀ dàrú. ta ló lè kanu yín jàre tí ó kà lórí kò sí ìwọ ló lè ká ṣé torí pé o lè ká lójú pẹ́ rí lèkẹ́ o. ọlọ́run fẹ́ àlákà rẹ bá àbí nǹkan mú ọ torí pé ọmọ rẹ ọ sì fọkànbalẹ̀ pé tọ̀ wọ́n bọ́ ń lèkẹ́ o pẹ̀lẹ́ bó ṣe bọ́ náà kí ṣe pé ẹ jọ ṣe wàlímọ̀ ni sọ́wọ́ ṣáájú wọn ṣe wàlímọ̀ ni ọ ti lò tọdún 9 lèkẹ́ o kan tó dé ó lò sí nígbà tí pátá rẹ ń já lójú ìdí níyà rẹ ti máa ń mú ọ wá nígbà tí ìyá rẹ ń tàgbá kọ́lọ̀ tó ní ká máa tọ̀sán. ẹ má ṣe gbogbo yẹn ìbáyà fà. ìbá máa sọ nù lé ní bóyá kí n bẹ́lẹ̀ aṣọ àbíyẹ dàrú ni torí pé ọmọ kéwù àbá lọ ṣe ń pẹ́ délé kéwù ìwọ lọ nílé kéwù ni àbẹ́mi. rárá kò rí bẹ́ẹ̀ fà ó ní kò lè yé yín. kò lè yé àwọn tó ní ọ kò ní yéye onígbà kán tó di ìyọ lọ́sàn ó lò sí. ẹ wò mí ẹ̀yin mélòó lẹ fẹ́ ṣe wàlímà ẹ̀yin márùn a sì ti ṣe àìfì fúnra mi ní ìfisí ṣọ́ọ̀ṣì gẹ́ni kàdánù ó sínú wọn mọ́. tí mo ti sanwó wàlímà. ó ṣe kí n. mo ti sanwó àfà. ìgbà tó wá sanwó wàlímà ó sanwó ẹ̀mí wa mọ̀ àbó sanwó bí mo ti ń tọ́kẹ́ fún wọn kí n máa dóde ọ̀ torí pé ó ti mọ̀ kọ́ ọmọ gbélé bẹ́ẹ̀ yóò wálé kí ó dára kò ní ṣe wàlímà fa ìwà tá a fẹ́ ṣe tá a fẹ́ pa adìẹ sẹ́bì sọ wá orí ẹ̀ dàrú ọ̀ ń tà. ẹ yí bó ṣe ń ṣe sí mi. bó ló ṣe sí ọ bó ni wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ ṣé yóò nígbà lè bá mi sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ nígbà tá a ṣe wàlímọ̀ sẹ́bì ìwọ nìkan náà lọ pàdé. mo pẹ́ díẹ̀ o àfà ẹ̀dìyẹ ńlá. ó pẹ́ díẹ̀ ńlá. bẹ́ẹ̀ni. ó tún lè sọ pé ó pẹ́ díẹ̀ ńlá. ó lò sí ẹdìẹ bí láwọn gbẹ pé àwọn ẹdìẹ tí ò wọ yídì débi pé yóò wọlé ẹ̀tọ́ ọ̀pá tẹ́wọ́. iye dàrú tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́. Oh my God! Astaghfirullah! Mo lọ ṣiṣẹ́ ń dún. Mo ń ná ọlọ́dún báyìí. Wàhálà yìí, ó ti ṣe wàlímà before wàlímà gan. Wọ́n ti ṣe wàlímà fún ọ. Bó ṣe wà yìí, ó ti ṣe wàlímà tẹ́lẹ̀. Sọ fún mi pé bó ṣe wà yìí, ilé mú ọ l'Òṣogbo kó gbé ìgbà àwọn l'Òṣogbo. So ó lè rú Kùránì. Ló ń ṣe ọmọ ẹ̀gàn. Subhanallah. Ẹ pa Kùránì dé. Ẹ pa dé. Wọ́n ní ká pa Kùránì, wọ́n ní ká pa Kùránì. Wá má bọ̀ sá wá. Mo ní ọkàn àká àmọ́ nke ó lò sí ẹjọ́ máa ń rìn kí náà ní òkú. Ta ló ní ọkà kí ó fún wọn? Ṣé wọ́n gan ti mọ kí ó? Má bọ̀ wá tún wá gbórí wá. Ó lò sí bẹ́ẹ̀ náà lélẹ̀ à ń pọ̀kọ́ lọ súnmọ́ ọ̀sùn pẹ́lẹ́ ọ̀gbádùn ẹsẹ̀ gbogbo bí gègéru ẹlẹ́ àárín òlé náà ọfẹ́ kó yà jẹ́ ó lò sí. Alif Lam Mim. Alif Lam Mim. Zalikal kitabu. Zalikal kitabu. Èyí akin ìjọ̀gbọ̀n dé wàhálà dé o rọra ṣe. Àwa ni. Ta ni ẹ láti bò? Àwa ni o. Ẹ káàsán ẹ pẹ̀lẹ́. Ó jàre ẹ kú jọ́ mẹ́ta. Èmi ni. Láti bò ẹ̀yin wo ni? Láti ilé wa mo ti wà. Ilé yín. Ẹ wo ẹ má bínú. Ó dìgbà ẹ̀kọ́ àjọ gbádùgbò kan náà. Èmi ni ọ̀rẹ́ Kòfósì. Ọ̀rẹ́ Kòfósì? Ẹ sì máa wò. Èmi làwọn èèyàn máa ń pè ní Chief Honourable Ambassador Senator Saliu Mẹ́jà aláàgọ́ méjì. A ní tóyìnbó ni. Ẹ mọ̀ tóyìnbó ni o. Irú òyìnbó kò ní kọlà lẹ́lẹ́. Òyìnbó tó bá ti dẹ̀ wò ẹ bèrè kó máa gbélé bodè ní Nǹkan tó ń fi yín sí bọ́ọ̀lù náà nìyí. Kí lẹ fẹ́ dùn kí lẹ bá wá. ẹ̀sìn. Ìyá yín mo fẹ́ rí. Mo jàre. Wá ẹ̀dẹ̀ ń lọ máa fún yín fàṣẹ o. Náà gbẹ̀ ni wọlé ni. Láti bò kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ rí ìyá yín ni. Ẹ lè dé wọlé rẹ̀. Ṣé kò sí wàhálà? Kò sí wàhálà kẹ̀. Látijọ́ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ pẹ̀lú ìyá àti Kòfósì nǹkan ìdọ́gba mọ̀ kí ará ọ̀run gbẹ́mọ̀ pé Kòfósì ní ayé ọgbọ́n kankan mọ̀. Bó ṣe yan tí wọ́n nìyẹn èwo ni ẹ̀dẹ̀ wọn kú fìdìbò bẹ́ẹ̀ déédéé wọlé bẹ́ẹ̀ náà. Gbé ní wọ̀bo
ẹ máa ṣe ìlédè wọlé. ṣé àwọn ẹbí tí ẹbí kò fò sí ṣé bí ẹ ṣe bínú ni. ẹ kí ni ṣé báwọn nǹkan tó. ẹ ṣe bẹ́ẹ̀ ló ṣe àbá kúnnù ni. ẹ mọ́ mi. kí ni ẹ ṣe sùúrù. mi mú òlé ilé ṣe òun àgbẹ̀ yín wọ́n lẹ̀ malẹ̀ yín wọ́n lé. tí n bá ṣubú ẹ jẹ gbèsè méjì pọ̀ nù wo. ìyá wa ẹ ra jàre ẹkún. èmi kàn fẹ́ wí pé èṣù tako sí káàríran wò tako sí káàríran wò tako sí. ẹlẹ́mọ̀tún ní jẹ́ ká tó rí nǹkan mi bẹ́ẹ̀. o kí ṣẹlẹ̀. ìyẹn tó ń bẹ ní òtí ìtàn kí mi tó wá tún ṣẹlẹ̀ nítorí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni ló ká mi láti mi wá bá yín torí pé ọ̀rẹ́ wa ní ìsìn àwọn ọ̀run ń pè kò gbọ́ o dé pé aráyé gan máa pè yọ wà ló ń gbọ́ kò gbọ́ kankan. wọ́n ní òmí ìyàwó mi tí mo sọ kò fọ́sì ọ̀rọ̀ kò fọ́sì ni torí kò fọ́sì mi wá. ẹ làbú kò fọ́sì. èmi ò bù tó yẹ pé mo bá bu ni tó yẹ pé torí búbu ni kò bá bọ̀ dé à wọ́n lẹ́yìn ni lẹ́yìn bá ń gà sí etí ẹ̀ lẹ́yìn bá létí ẹ̀. àwọn iṣẹ́ ẹ̀yin làbúrò kò fọ́sì. èmi ṣe àbúrò kò fọ́sì ọ̀rẹ́ kò fọ́sì lèmi. ìníjọ kó yà ká mi ṣe ìníjọ kó yà ká. ẹ wo gbogbo àwọn ṣáínà tẹ fi ń sọ̀rọ̀ náà kò sí bẹ́ẹ̀ yé mi dáadáa èmi ni kí ni wọ́n kàn ní pé jọ kú yà ń ká èmi ni ẹ pè ní chief honourable ambassador senator alago méjì originality one a ní tó yìnbó ni. kódà kó òyìnbó ní kìíní ẹ ṣe ti bẹ̀rẹ̀ kí lẹ fẹ́ kí ló kàn mí pẹ̀lú òfòṣì. pé bẹ́ẹ̀ ṣe bá a ṣe ní atúnidáhùn ẹ bá dá padà sí bí àwọn ẹbí ṣe bí torí pé àwọn ẹbí gan inú wọn ò dùn pẹ̀lú kọ́ọ̀dìṣẹ́ tó wà báyìí ní ìsìn ẹni tí wọ́n ń pè láyé tí ọ̀gbọ̀n àárọ̀ wọn wà pè ní ọwà gbọ́ ẹ gbogbo ẹ ti dípa. olórí burúkú olòṣì rẹ kàyé rẹ ta ọ̀sán mi la tún ni dá ṣé igi ni mo torí rẹ mọ́. tí ó bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn pé ẹ̀yin lọ́wọ́ máa tàbí ẹ ṣe sọ bí wọ́n máa ṣe sọ pé ẹ̀yin yán ẹ̀yin lọ́wọ́ tàgbẹ̀yìn orí ẹ̀ náà ti dúró fún bí gbá tí ń kiri ẹ̀yin náà tẹ́lẹ̀ ẹ̀yin náà lọ́wọ́ tàlàyé ẹ̀ bẹ́ẹ̀ sọ náà ni mo ṣe sọ fún padà. so etí káàkiri ẹ̀hún èmi ni mo bá yẹ kó fò ṣe jẹ́ èmi ni mo ṣe. níta gbọ́ lẹ́nu àwọn èèyàn ni pé ẹ̀yin ni tó bẹ́ẹ̀ ṣe kó fún bẹ́ẹ̀ pa wọ́n ní bẹ́ẹ̀ náà létí ẹ̀dẹ́ lọ gbá. ẹ kí n ìfẹ́ bẹ́ẹ̀ kí n bá gbogbo. ẹ dákun gbé tí mo sì là padà. ó kéré tí òun ní yọra ní lẹ́wọ̀n fún. ìbúrẹ́ yín rè. ní ìjẹ̀bùrẹ́ o mo mi bùrẹ́ bẹ̀ mí kí n bá mọ́ lẹ́fọ̀ òdú kí n mọ́ bẹ̀ mí. ọ̀dà báyà mi òṣùbà yín rè. irọ́ o wọ́n lè kọ́ ṣùgbà ikọ̀ mi kí n bá kọ́ ṣùgbà wọ́n ṣe gbọ́ ṣùgbà lè yìí. ọ̀dà mo gbé báyìí. èmi rí ìṣẹ́gbẹ́ mi ìgbò ṣùgbà lọ́ọ̀mì kìí tẹ́ kìí torí. ẹ kọ sí lọ́wọ́ nù. lọ́kọ̀ o ọ̀dà ọ̀rọ̀ rí lẹ́sì Adigun ṣàlàyé rẹ èsì wàhálà ìlọsílẹ̀ onífá ìlọsílẹ̀ oníṣègùn ìyàwó èmi ni mo ṣe àbí. ń lọ kí sí pàṣẹ káàkiri gbòbí tẹ̀yìn ló ṣe. ọ̀dà ìlójú èmi ni mo ṣe ìsìláàrí dájú rẹ̀ èsì wàhálà níbẹ̀. ìyàwó àgbò mẹ́ta kẹ̀yìn rẹ̀ gbagbá kò ní òṣọṣọ. àgbo ẹ dákun àgbo bà àbí ti táífọ́ọ̀dù àbí ti àgbo àtọ̀sí èwo nínú àwọn àgbo. màá jọ mọ àgbò kẹ̀yìn rẹ̀ ọgbàgbá kí ihò orí ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe ṣọṣọṣọ. ẹran oníwo àgbò. bẹ́ẹ̀ni. ńgbà mo gbàgbó. garawa epo 6. bẹ́ẹ̀ni uṣu àgbá uṣu 9. uṣu. yam. ẹ jẹ́ ń bẹ. bẹ́ẹ̀ni uṣu. ìyàwó àpò iyọ̀ kì bá ti rí jára bẹ́ẹ̀ lára ẹ̀ kí ló dé ara rẹ̀ bẹ́ẹ̀ ada. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ jù bẹ́ẹ̀ lọ. Màámi, ìyá wa, ẹ dákun ẹ má bínú. Ṣé ìbéèrè ọ̀fàjà? Kí bá ti mọ́ sọ̀rọ̀ jù. Ẹ sì ti yán ta. Tí wọ́n dá mo fẹ́ wí. Ẹ̀wọ́n rè é. Ṣé rí ni wípé ẹ dákun ṣé babaláwo ni àbí ọlọ́sùn, àbò oníṣàngó, àbò ọlọ́bàtálá, àbí wo gangan lẹ̀ ń ṣe nínú gbogbo rẹ̀ torí nígbà tí ẹ kà ní ìsìn ẹni àwọ̀ àgbò, ẹni àwọ̀ aṣọ àti epo. Wọ́n gbà àwọn ọlọ́bàtálá àbò oníṣàngó nǹkan kan ní máa béèrè irú nǹkan báyìí. Ìwọ lẹ́ ń ṣe ń bẹ̀. Ṣé tí nìkan mú gbọ́ ni àbíkọ́ ni kì í bá ti à? Kí lẹ rí? Tí ẹ̀ ní ká mú gbọ́ ni àbí ká mú létí? Ẹ̀rọ ọ̀tí ẹ̀ ní, ẹ̀mí tọ̀dọ̀ tèmi lẹ̀. Àwọn ẹbí mi lọ́nà bí mo ṣe wà yìí, ẹ̀mí tọ̀dọ̀ tèmi lẹ̀. Ọba lèrè náà, ìrajà kí n mọ́ sọ. Ìwí sí o, plumbing work kan gbà kẹ́sàn-án rẹ̀. Ìlọ́po 10 ni màmú gbà lọ́rẹ̀. Àdédàdé o, àpàdé. Wọ́n ní takasi. Adigun o! Adigun! Kí ni wẹ̀rẹ̀ tí ì ṣe? Ẹ kú oríire. Ajá tó lọ fúnlẹ̀ ẹ̀kú tó bọ̀. Ẹ jẹ gbá tí ẹ tún gbèpè. Ẹ lè tó ọ̀rọ̀ wọn gbèpè. Má pẹ́ o! Adigun àti àdá babaláwo sílẹ̀. Màá gba àgbò wá apá.
àbẹ́ lórí òmùrìn káyọ̀ ìyá bá jà ká mọ̀ jà mọ́ ká ti gbàgbọ́ èyí mo fẹ́ràn olúṣẹ́ ni òkọ́ wọ́ alẹ́ mi gbèrè. ó mọ ifá ó mewé ó tún megbò orin ó ní ọ̀bọ ṣe ọ̀rọ̀ etí rẹ tó gbọ́rọ̀ dáadáa abẹ́ sí yóò gbọ́ nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ wà tó o bá ń gbọ́rọ̀ láyé ó tún máa gbọ́ lọ́run kò sí tí ẹyẹ orí igi ọ̀sán tó ní gbọ́ kò sí tí ẹjọ́ anú omi ọ̀sán tó ní gbọ́ kòkòrò rẹ̀ tó kọ́ máa rìn lẹ́bàá yìí tó bá ń sọ̀rọ̀ ọmọ gbọ́ Ṣàngódì ìran rèé oní ọ̀bọ̀ sí tó bá pariwo tó bá kú gbọ́ bàbá ó ní kékeré ní ẹ fọkànbalẹ̀ ó lẹ́gbọ̀ràn ebi ní wàá kẹ́rẹ́ tì ẹ má wọlé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní. ìjọgànlé wàhálà dé o rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. àbáyé rẹ̀ fẹ́ lọ́ni. Kò fọmọ ṣeré rárá. Èyí akin tí mo bá ròde. Àfíjú ni kò fẹ́ ìdọ̀tí rárá. wọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan ká ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyí akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. Ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délùú Èkó. Tó ń bùgá onílé. Tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáìn bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lónà tí gbogbo ọmọ kẹyàn ọṣẹ. kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o ojú rí àkóbí o ní àṣìrìn o kètèrè po ni mo kí o ọ́ ti dògbà igi rẹ ni àmútìyẹ̀kùnrin